mo join Sunny Ade fully mo bá wọn ṣe láti 1984 yẹn ti dẹ 94 àkúrò 1987 Sunny Ade gangan ló sọ mi di cameraman Sunny Ade gangan ló sọ mi di cameraman 1986 di ni pé èmi àti baba Jimoh Aliu àwa lọ́dọ̀ wọn òun ló ń promote Jimoh Aliu kọ́ṣọ́ àwọn anti-lab droid center yẹn baba Farombi àti King Sunny Ade wọ́n papọ̀ wọ́n sponsor Jimoh Aliu Atompa Promotions ní orúkọ company tí Sunny fi sponsor tó jẹ́ promotion company yẹn lab droid center ní ti baba Dr. Yemi Farombi tí a bá ti lọ sí location tí máa kó ọmọ lọ mo wà láyàn mọ́ mo lọ sí àròpin nìyàn gbogbo àwọn ẹni mo lọ bẹ̀ tí wọ́n lò mí ibi elérò ni crowd scene mo gbọ́ pé ńgbà yẹn ẹni tó bá máa lò kò ní bí ìgbà tí ó ṣe oríire ńlá kan ni. bẹ́ẹ̀ni o bó ṣe rí nìyẹn. celluloid ni celluloid film ni kò sí fídíò kò sí nǹkan tó ń ṣe fídíò ń jẹ́ fídíò. so àwọn ọ̀gá eléré tí wọ́n ò lò pọ̀. àwọn ọ̀gá eléré tí wọ́n lò bí abirú tèmi tó lè lò fún speaking role tó lè lò fún major role wọ́n pọ̀ dáwọn tá a ṣe irú ẹbọ tó bì tán wọ́n lè lò tó kéré náà bí tèmi àwọn tá a máa lọ bá King Sunny Ade pé ẹ̀sà mo fẹ́ torí mo mú King Sunny Ade àgbàbá ọ̀dọ̀ wọn mo dẹ̀ wà wọ́n á ní mo fẹ́ fi tíátà sílẹ̀ ó ní kí ló dé mo ní ìdí mo fẹ́ fi tíátà sílẹ̀ ni pé wọ́n ń lò mí tí bá mọ́ lọ sí location wọ́n á lo àwọn ọmọ mi mo ní àwọn èèyàn tó tóbi irú yìí wọ́n á lò wọ́n. stature ṣe àbí. ní stature yìí ṣùgbọ́n wọ́n ní ìlú èmi wọ́n ní ibi eléré nínú kíláàtì pọ̀lùkù ẹ̀ nínú Àgbáàrin 1986 èmi ni production manager Àgbáàrin film tí Jimoh Aliu ṣe the first celluloid tí Jimoh Aliu máa ṣe wọ́n lò mí wọ́n kàn ṣe orí mi kọ́rọ̀kọ́rọ̀ bíi draft wọ́n ṣe fi ọbẹ̀ ṣe orí mi mo kàn gbé ọ̀pá báyìí lásán níbẹ̀ mi sọ ha oríṣiríṣi àwọn fíìmù sí mi náà láti ṣe ṣùgbọ́n gbà tó wá yá máa lọ bá King Sunny Ade pẹ́ẹ́sà mo fẹ́ fi iṣẹ́ ìsílẹ̀ òní kí ló dé mo ní wọ̀nyí lómi oní kí n máa wọlé oní kí n kúnlẹ̀ ní Ọ̀wẹ́nà motel ní Àkúrẹ́ oní kí n kúnlẹ̀ ó dẹ̀ gbọ́ lé mi lórí ó ní Táyé Arógun má ti di mo ní sà ó ló di cameraman lẹ́nu cameraman kìí ní ẹ̀ oníṣẹ́ tí màá dá ṣe oníṣẹ́ mi ò mọ̀ títí wọn fi ń lò mí mo ní mi mọ̀ ó ní because of my stature ó ní wọn lè fi mí ṣọba wọn lè fi mí ṣòjè wọn lè fi mí ṣe tọ́ọ̀gì wọn lè fi mí ṣe jagunjagun because of my stature. ṣé ńgbà tó ń sọ wọ́n rẹ́rìn ni wọ́n ṣàwàdà. àgbà pẹ̀lú àwàdà ni ó ní nígbà táwọn wà ní ọ̀dọ̀ baba Sàlá ó ní bí tèmi náà làwọn náà ṣe rí wọ́n ní ijó ìlú kankanrin ni wọ́n ń lò wọ́n fún ẹni role tó jẹ mọ́ speaking role nù tíátà ó dẹ̀ ní sórí wọn dá mi lókun òwò dẹ̀ ní sókè oníkèlè owó wá mo ti fẹ́ rówó mo ṣe lọ́dọ̀ bàbá mi nìyẹn bàbá mi ò tí kú gbà yẹn máa lọ ọ̀dọ̀ wọn wọn á fún mi ní nóòtì lọ sí ọ̀dọ̀ àbúrò wọn ní Èkìtì àsìkò kókó ní kóyèké lọ gbó wá ìgbà tí wọ́n ṣoko yẹn tó ń kọ́ ata kòkó nígbà yẹn ìjọba ló ń ànáǹsì iye tó máa ta kòkó ó lè ta kòkó fúnra ẹ̀ wọ́n fi kòkó yẹn pa 320 something naira àbúrò bàbá mi yẹn wá fowó kún jẹ́ 400 naira wọ́n á kó fún mi kí n máa lè kó wọ́n á yọ 100 naira mẹ́ ó dé kó gbàtí máa dé kó mo bá Sunny Ade torí ọ̀rọ̀ ẹ̀ pọ̀ tó gùn ṣùgbọ́n ká má bàa dé nà pẹ̀lú. mo fẹ́ kẹ́ nígbà tí mo dé kó kí n tó di pé mo dé kó mo kúrò ní Àkúrẹ́ mo wọkọ̀ 1 naira láti Àkúrẹ́ dé Oǹdó mo wọkọ̀ 1 naira láti Oǹdó dé Ọ̀rẹ́ mo wọkọ̀ 5 naira attachment mọ́tò yìí Kennedy Lísùkù mo wọ̀ ní 5 naira dé Èkó fortunately mọ́tò tó gbé mi yẹn ọ́fíìsì wọn wà ní iwájú ọ́fíìsì King Sunny Ade gangan ní Jíbówú ọ́fíìsì Sunny Ade number 15 Ìkòròdú road Jíbówú Kennedy Lísùkù number 17 mọ́tò yẹn ṣe drum báyìí Sunny dẹ̀ ní ọjọ́ gangan tí Sunny sọ pé wọ́n fẹ́ dá mi lókun wọn yẹn wọ́n fún mi ní note ní káàdì wọn complimentary káàdì wọn wọ́n kọ security kindly allow Mr. Táyé Arógun Mátìdí to see me at any point in time treat him well wọ́n sàn yẹn wọ́n ní tíkẹ́ẹ̀tì mi o láti rí wọn anywhere àtọ́ bá wà ní owó tí n bá ní opportunity láti lè débi tí wọ́n bá wà pé kí n fún wọn pé tí má dẹ̀ ti ń fẹ́ nìyẹn báyìí tó bá ti ka kí n tún gba nǹkan mi lọ́wọ́ ẹ̀ mo ṣàṣe bọ́ọ̀lẹ̀ ní Kennedy Lísùkù mo cross mo dé Àríyá night club alẹ́ ni nǹkan bí around 6:37 ìgbà tí máa dé ibẹ̀ yẹn tí mo wọlé lẹ́yìn kùlé nínú Àríyá night club Sunny Ade ṣẹ̀ṣẹ̀ ra instrument kan tuntun àwọn òyìnbó ló ń sẹ́ẹ̀tì ẹ̀ on set instrument mo jẹ́ mi àtàlẹ́ lọ́mọ ẹ̀dúnjọ́ bí Sunny bá rí mi ní 1 million times
1 million times yẹn lábá òfin mi torí pé wọ́n bí ìbejì kan pọ̀ tó wọ́n tó mẹ́rin wọ́n láìka àwa ìbejì gan tẹ́lẹ̀ olómẹ́rin jọ bí jẹ́ kó ní sọmí o nǹkan kan mo ṣe wá dé báyìí tẹ́lẹ̀ olómẹ́rin jọ bí jẹ́ ní sọmí o kí n jó máa jókòó ó ṣe kí ni yẹn tán nìkan bíi 1:30 lóru tó ṣe gbogbo kí ni yẹn tán sẹ́ẹ̀tì tán ṣe tán dẹ̀ park wọ́n ní táyé já sọ̀rọ̀ wa o ó ní owó dà white envelope bàmú 300 naira 20 naira ní the highest denomination gbà yẹn bá fún wọn wọ́n wá bú sẹ́rìn máa kàn wá àwọn pé ní bàbá ìyàbọ̀ àwọn ní welfare officer ó ti kú báyìí ọmọ ìjọ àjìnà rẹ̀ wá ní bàbá ìyàbọ̀ gbà owó táyé nìyẹn máa ná owó táyé nìyẹn àwa gbéra lọ sí Paragon Hotel ní Sábó bẹ̀lú hotel tá a sùn Sunny Adé bí tó bá ti sùn ní wàá sùn ǹjẹ́ tó bá ti jẹ ní wàá jẹ oúnjẹ àjẹun àṣẹ gbogbo ẹ̀ gbà tó di àárọ̀ ọjọ́ kejì ó ní rẹ́kọ̀dù àwọn kan fẹ́ jáde ó ní ajáde lọ́túnla wọ́n fún mi ní the merciful God ọba tó ń ṣe lọ fún mi ṣoore fún ẹ tó ń ṣe lójoojúmọ́ that is the title of the record. Wọ́n mú the title paper wọn wọ́n ní Alhaji Mola Kasim managing director Ìbùkún Orísun records 7 Ojo Niyin Street Apapa Road Lagos. Ó ní jasa allocation of 1,000 records and the 500 cassette of my new album. Wọ́n ní sir kindly allocate so number àwọn record yẹn to the bearer credit my account. Wọ́n sàn yẹn wọ́n fún bàbá Ìyábọ̀ yẹn pé kó mú mi ká ìjọ lọ àwa gbéra wa lọ bàtà débẹ̀ àbá ṣe Alhaji Mola Kasim wà fún nẹ́tà yẹn wọ́n kàn ní pé kí ni ṣe wà ní RML ní ọgbà pé wọ́n ti gé tán o wọ́n ti ṣe print jacket tán pé ṣùgbọ́n ọ̀dà ló yẹ kán release ẹ̀ date yẹn on 22 ni ó ní ọ̀la 23 December ló yẹ kán release ẹ̀ ó bá ní ọ̀yá ká lọ sí ọgbà ó bá manager ẹ̀kan tẹ̀lé wa lọ bàtà débẹ̀ àwọn òyìnbó tó wà ń bẹ̀ ó tún kọ lẹ́tà Sunny Adé yẹn wọ́n wá release 1,000 records fún mi pẹ̀lú 500 cassette record yẹn 5 naira per copy ni cassette yẹn 2 naira 50 kobo per copy bàtí mo dé àríyá mistakenly or fortunately ṣá àbá Sunny Adé ń bẹ̀ kò tí kúrò wá kó kí ni wá ní kí n kúnlẹ̀ again mo tún kúnlẹ̀ gbàdúrà fún mi ó ní this is first phase ó ní kí n lọ ta wọn lọ ta mo dé ọjọ́ yẹn nígbà yẹn kò sí bọ́ọ̀sì tó ń ná Èkó láti ibi lọ station wagon Pujo náà fi ná Èkó èèyàn kan níwájú èèyàn mẹ́ta láàrin èèyàn méjì lẹ́yìn 20 naira dẹni owó mọ́tò mo á kó àwọn rẹ́kọ́ọ̀dù yẹn ó wá gbàdúrà fún mi nígbà tó gbàdúrà fún mi tó ń ní kàn gbé mi dé Ọjọ́ta wọ́n gbé mi dé Ọjọ́ta mo wá gba gbogbo ẹ̀yìn téèyàn méjì ń gbà yẹn wọ́n ní kí n san 60 naira pẹ̀lú ẹrù mi mo ṣe dé Àkúrẹ́ báyìí mo ṣe fọ́n káàkiri nìyẹn tí mo bẹ̀ sí ta àwọn kẹsẹ̀tì yẹn mo fi pa 12,500 mo ta rẹ́kọ̀dì ní 10 naira mo ta kẹsẹ̀tì ní 5 nígbà tó di on the 29 December mo agbéra ó tún dé Èkó mo ta yẹn tán pátápátá mo gbé ó dé Èkó gbàtí mo dé Èkó mo tún bá wọn ó tún wá fún mi ní another note tí bàbá yẹn tún tẹ̀lé mi lọ pé iye tí owó mi yẹn bá lè rà kí wọ́n ta fún mi mo wá yọ 500 naira nínú owó yẹn sápò àwa lọ kó bàtà kò dé wàá ṣe wàá gbàdúrà again lẹ́ẹ̀kẹta pé ó di cameraman lé mi ìwọ tó ní wọn ní mọ ẹwọn ọmọ ẹ níbi iṣẹ́ acting yẹn pé gbogbo ayé àmọ́ ẹ kárí àgbáláyé pé wọn àmọ́ ẹ pé iṣẹ́ àsún ẹ gan mo ṣe gbàdúrà yẹn tán bá yẹn àlọ mo tún lọ tà nígbà tí mo ta mo kó gbogbo owó wa ẹni tó mú mi mọ Sunny Adé gangan náà pé ní Olú Akíndúró àbúrò King Sunny Adé ni ó dẹ̀ jẹ́ ọkọ fún ọmọ àbúrò màmá mi